ẹtú ènìyàn mi nínú lólúwa wí sọ̀rọ̀ ìtùnú fún Jerusalem. Ẹtú ènìyàn mi nínú lólúwa wí sọ̀rọ̀ ìtùnú fún Jerusalem. Sọ fún pé ogun ìjà rẹ̀ ti tán. Adarí àṣedéédé rẹ̀. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa gbé yín ga fọpẹ́ fún yín àfihàn fún yín. A ṣe é lọ́ba nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. Ipá tó borí ipá, agbára tó ju agbára lọ. Jìngbìnìkì awúwo bí àtẹlẹ̀kẹ̀. Ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan. Yágbóyájú ọkùnrin ogun. A gbé yín ga lónìí. A ṣe yín lọ́ba nítorí pé ọlá àti ògo yín wà síbẹ̀ nínú ayé wa. A dúpẹ́ pé ẹ̀yin wà ní ọ̀run. Ẹ̀yin ṣe ohun tí ó wù yín. Nínú ohun tó wù yín láti ṣe ní ti rere ni láti pa wá mọ́ lónìí. Olúwa ẹ gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. Olúwa gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. A tún dé sórí ètò Onihinrere Sioni lónìí. A fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìfẹ́ yín sí ayé wa. Nítorí pé tí ọ̀rọ̀ yín bá ti kúrò nínú ohun tí a nílò láyé yìí, òfo ni lórúkọ Jésù. Olúwa ẹ sọ̀rọ̀ agbára yín jáde. Ẹ sọ̀rọ̀ ìdáǹdè yín jáde. Ẹ sọ̀rọ̀ ojúrere yín jáde. Ẹ sọ̀rọ̀ ọlá yín jáde. Ẹ sọ̀rọ̀ àtìlẹ́yìn jáde. Ẹ sọ̀rọ̀ ìmúlọ́kànlé jáde. Àánú yín jẹ́ kó gbé wa ró ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah hallelujah hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ìpalá tó borí ipá, agbára tó ju agbára lọ. Pẹ̀lú agbára tó bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ni mo kí káàbọ̀ sórí ètò Onihinrere Sioni níbikíbi tẹ́ ẹ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu mi. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ń jẹ́, ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Mo kí káàbọ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ ńlá àti agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Mo gbàdúrà lórúkọ Jésù olùgbàlà, wàá rí àánú gbà lónìí. Láti inú ọ̀rọ̀ rẹ̀ wàá rí àánú gbà. Láti inú ọ̀rọ̀ rẹ̀ wàá rí ìgbédìde. Láti inú ọ̀rọ̀ rẹ̀ wàá rí ojúre Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run kéde rẹ̀ wípé wọ́n ó rí ayọ̀ àti ní dídùn gbà. Ìkáàánú àti ìmí ẹ̀dùn yóò sì fò lọ. Ìyẹn ló túmọ̀ sí pé ìkáàánú wà lóòótọ́, ìmí ẹ̀dùn sì wà lótìtọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run kéde rẹ̀ wípé ìkáàánú àti ìmí ẹ̀dùn yóò sì fò lọ. Mo gbàdúrà láyé rẹ, ìkáàánú àti ìmí ẹ̀dùn yóò fò lọ. Nínú iṣẹ́ rẹ, ìkáàánú àti ìmí ẹ̀dùn yóò fò lọ. Nínú ìgbéyàwó rẹ, ìkáàánú àti ìmí ẹ̀dùn yóò fò lọ. Láyé ọmọ rẹ, ìkáàánú àti ìmí ẹ̀dùn yóò fò lọ. Àánú Ọlọ́run ọ̀gá ògo yóò jùmọ̀ wá rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah. Ará nínú Olúwa, Ọlọ́run nínú àánú rẹ̀ látún bá a pàdé lórí ètò tòní láti tún ṣípayá ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ ìgbàlà ni a mú wá, ọ̀rọ̀ ìmúlọ́kànlé la mú wá, ọ̀rọ̀ ìtùnú la mú wá, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ti kéde wípé ẹ sọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù kí ẹ sì ké sí wípé ogun jíjà rẹ̀ tán. Lórúkọ Jésù mo gbàdúrà fún ọ, ogun jíjà rẹ̀ tán lónìí. Mo ní ogun jíjà rẹ̀ tán lónìí. Ogun jíjà rẹ̀ tán lónìí. Wàá rí àánú gbà. Mo wà nínú ìwé Sáàmù orí 16 ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 9. Ìwé Sáàmù orí 16 ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 9. Ìwé orin Dáfídì orí 16 ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 9. Onísáàmù yìí tí ṣe Dáfídì ló sọ ọ̀rọ̀ agbára kan jáde. Ọ̀rọ̀ tí àwọn akọni nínú ẹ̀mí bá sì sọ jáde, wọ́n sọ pẹ̀lú àmì àti àṣẹ ni. Àmì àti àṣẹ sọ ló ti ọ̀rọ̀ náà jáde lẹ́nu wọn, nítorí wípé wọn kò sọ nínú ara, wọ́n sọ láti inú ìmísí Ọlọ́run. Ó sọ ọ̀rọ̀ náà jáde wípé èmi ti gbé Olúwa ka iwájú mi ní ìgbà gbogbo, nítorí tí ó wà ní ọwọ́ ọ̀tún mi, a kì yóò ṣì mí ní ipò. Èmi ti gbé Olúwa ka iwájú mi ní ìgbà gbogbo, nítorí tí ó wà ní ọwọ́ ọ̀tún mi, a kì yóò ṣì mí ní ipò. Èmi ti gbé Olúwa ka iwájú mi ní ìgbà gbogbo, nítorí tí ó wà ní ọwọ́ ọ̀tún mi, a kì yóò ṣì mí ní ipò. Mo wà ní verse 9. Ó ní nítorí náà nínú mi ṣe ń dùn, tí ọkàn mi sì ń yọ̀, ara mi pẹ̀lú yóò sì sinmi ní ìrètí. Hallelujah. Gbọ́ ọ̀rọ̀ akọni tí onísáàmù sọ jáde. Onísáàmù tí ń ṣe Dáfídì, ó sọ̀rọ̀ ìjáde, ó sọ̀rọ̀ ìgbàgbọ́ ìjáde nínú Olúwa. Nínú ewu ìlàkọjá rẹ̀ ló ti sọ̀rọ̀ akọni ìjáde. Dáfídì gbà fún Olúwa gẹ́gẹ́ bí àpáta ààbò rẹ̀ tí ó dájú. Ìwọ náà níbi tó wà tó ti ń gbóhùn Ọlọ́run lẹ́nu mi,
ta ló gbà fún gẹ́gẹ́ bí àpáta ààbò tó dájú? Ṣé iṣẹ́ rẹ ló gbà fún ni? Ṣé nǹkan tó ní lọ́wọ́ yẹn ló gbà fún? Ṣé nǹkan tó ń tọ́lá nílé yẹn ló gbà fún? Ṣé nǹkan tó ń so mọ́ra yẹn ló gbà fún? Ṣé nǹkan tó ń tẹríba fún yẹn ló gbà fún? Ṣé nǹkan tó ń fi sábẹ́ ahọ́n yẹn ló gbà fún? Gẹ́gẹ́ bí àpáta ààbò tó dájú. Ṣùgbọ́n Dávìdì sọ wípé òun ti gbé Olúwa ka iwájú òun ní ìgbà gbogbo, nítorí tí ó wà ní ọwọ́ ọ̀tún òun, a kì yóò ṣe òun ní ipò. The word of God is talking about stability, divine presence and joyful heart to God in every terrible situation. Ìyẹn ni pé ìdúró ṣinṣin nínú ìgbàgbọ́. Ṣé wọn náà dúró ṣinṣin? Bó ní Sáàmù bá sọ̀rọ̀ yìí, ìyẹn ni wípé ó wà nínú ipò ìdúró ṣinṣin tó lágbára nínú ìgbàgbọ́ ni sí Ọlọ́run wípé kò sí agbára kankan mọ́ níbi kankan, kò sí ọgbọ́n kankan mọ́ níbi kankan, kò sí ìmọ̀ kankan mọ́ níbi kankan, kò sí òye kankan mọ́ níbi kankan, kò sí ipá kankan mọ́ ní anywhere, kò sí ọlá kankan mọ́ níbi kankan, bí kò ṣe ni pé kí òun kó dúró ṣinṣin níwájú Ọlọ́run ẹlẹ́dàá òun. Ó ń sọ nípa ìwà láàyè àtòkè wá wípé nítorí pé ó tiẹ̀ wà lọ́wọ́ ọ̀tún òun yìí, ó dájú wípé ó wà níbẹ̀. Kì í ṣe pé òun kàn wà lásán, ìwà láàyè àtòkè wá pọ̀ pẹ̀lú òun. Kì í ṣe ìwà láàyè òbí, kì í ṣe ìwà láàyè ẹ̀gbọ́n, kì í ṣe ìwà láàyè wòlíì inú ìjọ, kì í ṣe ìwà láàyè ọ̀gá níbi iṣẹ́, kì í ṣe ìwà láàyè láńlẹ́dì àbí láńlọ́ọ̀dù, kì í ṣe ìwà láàyè ọ̀rẹ́, bí kò ṣe ìwà láàyè Ọlọ́run ọ̀gá ògo tí ó dájú. Ó wá ní ayọ̀ ọkàn tó lágbára nínú Olúwa wípé nítorí tí ó wà ní ọwọ́ ọ̀tún òun, a kì ó ṣe òun nípò. Lórúkọ Jésù, gbogbo ìpele ayọ̀ tó wà láyé, lórúkọ Jésù, a ò ní ṣí ọ nípò. Mo ní a ò ní ṣí ọ nípò. Gbogbo ìpele ayọ̀ tó wà nínú ìgbéyàwó, nínú iṣẹ́ ìránṣẹ́, nínú ìpè rẹ, lórí ọmọ rẹ, níbi iṣẹ́ rẹ, ìpele ayọ̀ tó wà níbi iṣẹ́ rẹ, lórí okòwò rẹ, tí gbogbo ayé ti ń bá ọ dúpẹ́, tí gbogbo ayé ti ń bá ọ yọ̀, tí wọ́n ti rí ẹ gẹ́gẹ́ bí ènìyàn pàtàkì, tí wọ́n sì ti ń wù ọ́ lókè gẹ́gẹ́ bí ènìyàn tó ga. Mo gbàdúrà lórúkọ Jésù, èṣù ẹ̀ṣẹ̀ ayé, ipá òkùnkùn, lórúkọ Jésù kò ní ṣí ọ ní ipò. Mo ní kò ní ṣí ọ ní ipò. Wàá rí àánú gbà. Ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ wá lónìí o. Ta ló gbé ka iwájú rẹ? Ṣé owó ló gbé ka iwájú rẹ ni? Ẹlòmíà káramọ́ owó ẹ̀bí ẹni wípé lẹ́yìn owó, ẹlòmíà sọ̀rọ̀ títà ní lẹ́yìn owó ni. Ṣé owó ló gbé ka iwájú rẹ ni? Àbó òbí rẹ ló gbé ka iwájú rẹ? Ta ló ń wò níwájú? Ṣòbí ló ń wò ní? Àbọ̀ rẹ̀ ló ń wò wájú? Ṣé pásítọ̀ ẹ ló ń wò wájú? Òwò Kristi olùpilẹ̀ ṣàtàláṣe pé ìgbàgbọ́, ó lóun ti gbé ka iwájú òun ní ìgbà gbogbo. Every time òun rí jẹ, òun gbé ka iwájú òun. Òun ò rí jẹ, òun gbé ka iwájú òun. Òun ní àrító, òun gbé ka iwájú òun. Ó tún ṣẹ́kù díẹ̀, òun gbé ka iwájú òun. Ní ipò ìyàgàn, òun gbé ka iwájú òun. Ní ipò àbùkù, òun gbé ka iwájú òun. Ní ipò tí ó dàbí pé nǹkan fẹ́ lọ́wọ́rọ́ díẹ̀, òun gbé ka iwájú òun. Ní ipò táwọn ènìyàn kọjú ìjà sí òun, òun gbé ka iwájú òun. Ta ló gbé ka iwájú rẹ? Ṣé ìwé tó kà ló gbé ka iwájú ẹ ni? Ẹlòmíà máa pọ́n ìwé lé. I'm a PhD holder tó bá ń sọ̀rọ̀ láàrin àwọn ẹgbẹ́ báyìí. I'm a master's degree holder tó bá ń sọ̀rọ̀ báyìí. In fact, professional course 15 mo ti ṣe. Ṣé ìwé ló gbé ka iwájú rẹ? Ṣé ipa ayé ló gbé ka iwájú rẹ? Ṣáwọn ẹgbẹ́ búburú tó lọ darapọ̀ mọ́ yẹn ló gbé ka iwájú rẹ ni? Àbáwọn nǹkan tó ń tọ́lá, nǹkan tó ń fi sínú ògì tó ń mu, àbáwọn nǹkan tó ń tọ́lá tó ń fi sẹ́nu lóru, ṣáwọn nǹkan yẹn ló gbé ka iwájú ẹ? Ṣùgbọ́n onísáàmù sọ wípé èmi ti gbé Olúwa ka iwájú mi ní ìgbà gbogbo. Mi ò gbé owó ka iwájú mi, mi ò gbé ipò ka iwájú mi, mi ò gbé oyè ka iwájú mi, mi ò gbé ọ̀rẹ́ ka iwájú mi, mi ò gbé òbí ka iwájú mi, mi ò gbé mọ̀lẹ́bí ka iwájú mi, mi ò gbé aládùúgbò ka iwájú mi, mi ò gbé pásítọ̀ chọ́ọ̀chì mi ka iwájú mi. Olúwa Ọlọ́run ọ̀gá ògo nìkan ni mo gbé ka iwájú mi. Ó sì ní ìgbà gbogbo, kì í ṣe ní ìgbà díẹ̀, kì í ṣe ní ìgbà tó bá ń dùn nìkan. Nígbà tó bá ń dùn nìkan lẹ́lòmíì máa ń fẹnu ẹ̀ jẹ́wọ́ rí Ọlọ́run. Kì í ṣe nígbà tó bá ń dùn, kì í ṣe nígbà tí nǹkan bá rọrùn nìkan, kì í ṣe nígbà tí gbogbo ẹ̀ bá tutù nìkan. Ní ìgbà gbogbo, nígbà tó wà mo gbé kawájú mi, nígbà tí ò sí mo gbé kawájú mi, nígbà tí gbogbo ẹ̀ lọ́wọ́rọ́wọ́rọ́ mo gbé kawájú mi, nígbà tí mo ní àdójúkọ mo gbé ka iwájú mi, nígbà tó fẹ́ dàbí pé gbogbo ẹ̀ fẹ́ rọ́ fẹ́ ṣubú mo gbé ka iwájú mi. Ní ìgbà gbogbo, in every terrible situation, he is before me. I have set him before me in every terrible situation. Ó wá sọ pé nítorí tí ó wà ní ọwọ́ ọ̀tún mi, ìyẹn ni wípé ọwọ́ ọ̀tún rẹ̀ gbá mú. Ó ní nítorí pé ó wà ní ọwọ́ ọ̀tún mi, a kì yóò ṣí mi ní ipò. Ó ní ìdánilójú wípé Ọlọ́run ọ̀gá ògo wà ní ọwọ́ ọ̀tún rẹ̀, nítorí pé ọwọ́ ọ̀tún rẹ̀ ṣiṣẹ́ agbára, ọwọ́ ọ̀tún rẹ̀ sì ní agbéga. Ó sì mọ̀ pé nípasẹ̀ wíwà ní ọwọ́ ọ̀tún rẹ̀ yìí kò sí ìṣínípò fún ọ. Mo gbàdúrà fún ọ lórúkọ Jésù. Bí o ti ń gbé Olúwa ka iwájú rẹ ní ìrìn àjò rẹ, èṣù ẹ̀ṣẹ̀, ọ̀tá ayé, ọ̀tá kò ní ṣí ọ ní ipò. Mo ní kò ní ṣí ọ ní ipò. Gbogbo ìpele rere tó wà láyé, gbogbo àwọn ipò rere tó lọ́n fi ọ sí, gbogbo àwọn rere tó mú inú rẹ dùn, èṣù ẹ̀ṣẹ̀ ayé kò ní ṣí ọ ní ipò.
ègún ìdílé kò ní ṣí ọ nípò, ègún ọ̀tá kò ní ṣí ọ nípò, èpè amọ́niṣe ni kò ní ṣí ọ nípò, o ò ní ṣubú da ìrìn àjò náà nù. Àánú Ọlọ́run ọ̀gá ògo yóò gbé ẹrọ. Mo gbàdúrà fún ọ lónìí lórúkọ Jésù, ohun tó òrò ní búburú kò ní báyìí tó òrò ní tirere jẹ́. Àánú Ọlọ́run ọ̀gá ògo yóò wà pẹ̀lú rẹ, ògo Ọlọ́run alààyè yóò rọ̀gbà yí ọ ká. So ìwọ náà nínú ìrìn àjò rẹ gbé Olúwa ọ̀gá ògo ka iwájú rẹ ní ìgbà gbogbo, nítorí tí ó wà ní ọwọ́ ọ̀tún rẹ, a kì yóò ṣí ọ ní ipò. Mo wà nínú Psalm 73 verse 23, Psalm 73 verse 23, Psalm 73 verse 23. Gbọ́ nǹkan tó sọ, ó ní ṣùgbọ́n èmi wà pẹ̀lú rẹ nígbà gbogbo, ìwọ ni ó ti di ọwọ́ ọ̀tún mi mú. Ṣùgbọ́n èmi wà pẹ̀lú rẹ nígbà gbogbo, ìwọ ni ó ti di ọwọ́ ọ̀tún mi mú. Gẹ́gẹ́ bí onísáàmù ti confirm rẹ̀, Olúwa wà pẹ̀lú ẹ ní situation tó wà yẹn. Nǹkan tó ń là kọjá yẹn, dádì ẹ̀yin wojú Olúwa fún aya ni, àǹtí ẹ̀yin wojú Olúwa fún ọkọ ni, ìgbéyàwó yín ní àwọn àdójúkọ ni, iṣẹ́ yín wà ní ipò tí ẹ rò ní, business yẹn fẹ́ ṣe ó ti kọjá agbára yín ni, ẹ gbé Olúwa ka iwájú yín. Ẹ wo gbogbo ibi tó mú yín lọ yẹn, ìjákulẹ̀ lẹ́tún máa bá bọ̀ ń bẹ́ o. Olúwa ni kẹ́ ẹ gbé ka iwájú yín nípasẹ̀ ààwẹ̀, nípasẹ̀ àdúrà, nípa kíké pe orúkọ rẹ̀, nítorí pé gbogbo ẹni tó bá ké pe orúkọ Olúwa, òun ni a ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé mímọ́ wípé gbogbo wọn ni ó rí ìgbàlà. Ẹ ké pe orúkọ Olúwa, kì í ṣe orúkọ wòlíì, kì í ṣe orúkọ ọ̀gá níbi iṣẹ́. Má wọ́rì, máa mú ẹ lọ rí èèyàn kan, tàbá tí wàá rí èèyàn kan, a tún máa rí èèyàn kan, tàbá tí wàá rí èèyàn kan, a tún máa rí èèyàn kan, torí pé èèyàn kan mọ̀ èèyàn kan, tó wá mọ̀ èèyàn kan, tó wá mọ̀ èèyàn kan, irọ́ ló wà ń díẹ̀. Ọlọ́run ọ̀gá ògo, òun ni kẹ́ ẹ gbé ka iwájú yín lórí iṣẹ́ ìránṣẹ́ àti ìpè yín yẹn. Ó ti fẹ́ sú yín, ẹ ti wò wípé ṣọ́lọ́run rán mi ṣá, ṣọ́lọ́run pè mí ṣá, ṣó rán mi láti ṣiṣẹ́ yìí ṣá. Olúwa sọ fún mi pé kí n kéde rẹ̀ fún yín wípé gẹ́gẹ́ bí onísáàmù ti kéde rẹ̀ pé òun ti gbé Olúwa ka iwájú òun ní ìgbà gbogbo, nítorí tí ó wà ní ọwọ́ ọ̀tún òun, a kì yóò ṣí òun ní ipò. Òun ni kẹ́ ẹ gbé ka iwájú yín lórí ọmọ yín yẹn. Ó ń gbé àwọn ìgbé ayé kan tẹ́ ń wò wípé ṣé bó ṣe máa gbé lọ nìyí, ṣọ́rọ̀ yóò ní padà rí bákan. Dáàdì ẹ ké pe orúkọ Olúwa, ẹ gbé Olúwa ka iwájú yín ní ìgbà gbogbo, nítorí tí ó wà lọ́wọ́ ọ̀tún, a kì yóò ṣí yín ní ipò. Lórí ìgbéyàwó yín, lórí iṣẹ́ ìránṣẹ́ yín, lórí ìdáwọ́lé yín, project tẹ́ ń ṣe lọ yẹn, bí ẹ̀ ń kọ́ ilé yín lọ́wọ́, wọ́n fẹ́ dàbí pé wọ́n fẹ́ sáfẹ́rẹ́, wọ́n fẹ́ dàbí àkàntì. Ẹ gbé Olúwa ka iwájú yín ní ìgbà gbogbo, nítorí tí ó wà lọ́wọ́ ọ̀tún yín, a kì yóò ṣí yín ní ipò. Lórúkọ Jésù, nínú ìrìn àjò yín, bí ẹ ti ń gbé Olúwa ka iwájú yín, èṣù ẹ̀ṣẹ̀ kò ní ṣí yín ní ipò. Ọwọ́ ọ̀tún Olúwa yóò ràn yín lọ́wọ́, ọwọ́ ọ̀tún Olúwa yóò ṣamọ̀nà yín, ẹ ó rí àánú gbà. Ipá ayé ò ní borí yín, ipá èṣù ò ní borí yín, ipá ọ̀tá ò ní borí yín, ọfà ikú ò ní bá yín. Àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyí o, ẹ ní láti understand nǹkan mẹ́ta. Constant focus, kì í ṣe ní ìgbà díẹ̀ ní kẹ́ ẹ máa gbé Olúwa ka iwájú, gbogbo ìgbà ní kẹ́ ẹ gbé Olúwa ka iwájú yín. Dojúkọ Olúwa nìkan nínú èrò yín ní ìgbà gbogbo. Tẹ́ ẹ bá ti ń rò, ẹ máa rò wípé òun lọ lọ́lá tó lágbára jùlọ, òun ní ọba àwọn ọba, òun ní Olúwa, òun Olúwa àwọn olúwa, òun ipá tó borí ipá, agbára tó ju agbára lọ. Gbogbo agbára láyé àti lọ́run láti fi fún. Nígbẹ́ ní pípé orúkọ Jésù, kí gbogbo ekún kó ṣe kíni, kó wólẹ̀ bí odi Jẹ́ríkò ti wólẹ̀ níwájú àwọn ọmọ Ísírẹ́lì ní ọjọ́ wọn ní fífi ẹ̀rí Ọlọ́run hàn. Wọ́n hó, wọ́n sì fi ayọ̀ hàn níwájú Ọlọ́run ọ̀gá ògo. Bẹ́ẹ̀ náà ni kí ẹ̀yin náà kẹ́ ẹ ké pe Olúwa nínú gbogbo èrò yín, kẹ́ ẹ fi sínú èrò yín nínú ohunkóhun. Mo gbàdúrà fún yín lórúkọ Jésù olùgbàlà, ẹ ó rí àánú gbà. Ètò Onihinrere Sioni ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Great 101.1 FM ní Stainless ní Ọbántòkò, Ṣómọ̀rin, Abẹ́òkúta. À ń padà bọ̀ lórí ètò. Ẹ ṣé púpọ̀ pé wà pẹ̀lú wa ní orúkọ Jésù. Great Radio 101.1 ìròyìn ayọ̀. Wá pàdé olùgbàlà níwájú ìtẹ́ tó kún fún àánú àtòrí ọ̀fẹ́. Cherubim and Seraphim Movement Church, Ayọ̀nío, Efata City, Ogun District Branch ló ń pè ọ́ láti wá jogún nínú àṣẹ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Níbi ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ àtolóṣooṣù wa. Gbogbo ọjọ́ Wednesday ní ìsìnṣílò fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ohun rere gbogbo. Bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán. Ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School máa ń bẹ̀rẹ̀ ní aago 8 sí 9 òwúrọ̀. Ìsìndúpẹ́ ọjọ́ ìsinmi Sunday Service yóò tẹ̀lé ní aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Breakfast with Jesus ní gbogbo ọjọ́ Saturday kejì nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. Orin ìyìn tí fa ìwàláàyè Ọlọ́run sọ̀kalẹ̀, àdúrà ìdáǹdè pẹ̀lú ọ̀rọ̀ Olúwa tó kún fún ìgbàlà
lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ ni olúwa yóò fi bá ayé rẹ̀ pàdé. CNS movement church ayọ̀ni o efata city tó wà ní Aro railway quarters opposite Maito Age house olómore ìtaòsì abẹ́òkúta Ogun state. prophet Raphael ọláìdí òkúnnẹ́yẹ leader in charge. fún àdúrà àti ìdániníyànjú ẹ pè 0703-192-0632. wá ọba aláṣẹ pé ń dúró dè ọ́ ayọ̀ni o. ọkàn alárẹwà sinmi láyà Jésù. bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of CNS Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídire district headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of CNS Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídire district headquarters 18 Salimasogbeson avenue opposite Crown Royal Abiola way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. kó àníyàn rẹ tọ̀ Jésù olùgbàlà wá. kò sóhun tí ipá rẹ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. Great Radio. 101.1 ìròyìn ayọ̀. Ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtọ̀dọ̀ Jésù. Mo jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn orúkọ ńlá Jésù. Mo dúró lé Kristi àpáta. káàbọ̀ padà ní orúkọ Jésù sórí ètò Onihinrere Sioni láti iléeṣẹ́ Great 101.1 FM ní Stainless ní Ṣómọ̀rìn ní Ọbántòkù ní Abẹ́òkúta. ọ̀rọ̀ náà tí Ọlọ́run rán sí wa lónìí tó ń ṣípayá rẹ̀ fún wa lórí ètò tòní òun ni a ṣàwárí rẹ̀ nínú ìwé Psalm 16 verse 8-9 Psalm 16 verse 8-9 tó ibi tí Dáfídì ti kéde rẹ̀ pé èmi ti gbé Olúwa ka iwájú mi ní ìgbà gbogbo nítorí tí ó wà ní ọwọ́ ọ̀tún mi a kì yóò ṣì mí ní ipò. ìyẹn ni pé onísáàmù gbé Olúwa ka iwájú rẹ̀ ní gbogbo ìgbà. kò gbé ohunkóhun ka iwájú rẹ̀, kò gbé ọgbọ́n ka iwájú rẹ̀, kò gbé ìmọ̀ ara rẹ̀ ka iwájú rẹ̀, kò gbé òye rẹ̀ ka iwájú rẹ̀, kò gbé ìwé tó kà kò gbé ka iwájú, kò gbé over confidence ka iwájú rẹ̀, kò gbé connection ka iwájú rẹ̀, kò gbé owó tó ní kò gbé ka iwájú rẹ̀, kò gbé iṣẹ́ tó ní kò gbé ka iwájú rẹ̀, kò gbé fóònù kò gbé ka iwájú rẹ̀. Olúwa Ọlọ́run ọ̀gá ògo ló gbé ka iwájú rẹ̀, kò gbé mọ̀lẹ́bí ka iwájú rẹ̀, kò gbé òbí ka iwájú rẹ̀, kò gbé ọmọ ka iwájú rẹ̀. Ọlọ́run ọ̀gá ògo nìkan ló gbé ka iwájú rẹ̀. Ó sì gbàgbọ́ wípé nítorí tí ó wà ní ọwọ́ ọ̀tún òun kò sí ẹnikẹ́ni tàbí ẹ̀dá alààyè tàbí ohunkóhun tí ó lè ṣí òun ní ipò. Lórúkọ Jésù mo gbàdúrà fún ọ, a kì yóò ṣí ọ ní ipò. Ní gbogbo èbúté ayọ̀ rẹ a kì yóò ṣí ọ ní ipò. Ní gbogbo èbúté ògo rẹ a kì yóò ṣí ọ ní ipò. Ní gbogbo ibi tí a ti kọ́ pé wàá mú àyànmọ́ rere ṣẹ, lórúkọ Jésù a kì yóò ṣí ọ ní ipò. Mo sọ lẹ́ẹ̀kan ohun àkọ́kọ́ tí mo fẹ́ kó o ní wípé dojúkọ Ọlọ́run nìkan nínú gbogbo èrò rẹ ní gbogbo ìgbà. Dojúkọ Ọlọ́run ọ̀gá ògo nìkan ní gbogbo èrò rẹ ní gbogbo ìgbà. Òun ni kó máa fi sínú èrò rẹ tó bá ti fi nǹkan mi síbẹ̀ tí nǹkan mi bá ti ṣàkóso èrò rẹ yóò ṣàkóbá fún ènìyàn. Ṣùgbọ́n tó o bá ti dojúkọ Ọlọ́run alààyè nìkan ní dúró ṣinṣin nínú gbogbo èrò rẹ wàá rí wípé ní ìgbà gbogbo wàá rí pé ìrìn àjò ayé rẹ yóò bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú. Gbàgbọ́ wípé ó wà ní ọwọ́ ọ̀tún rẹ nínú ìrìn àjò rẹ, ìwọ kì yóò sì ṣubú. Gbàgbọ́ wípé Ọlọ́run ọ̀gá ògo wà ní ìrìn àjò rẹ ní gbogbo ìgbà nítorí pé ó wà níbẹ̀ yẹn o ò lè rí ìṣubú. Jẹ́ kí n fi nǹkan bìkan fún ẹ nínú Psalm 48 verse 14 Psalm 48 verse 14 ó ní nítorí Ọlọ́run yìí Ọlọ́run wa ní láé àti láéláé, òun náà ni yóò sì máa ṣe amọ̀nà wa títí ikú. Hallelujah. So if this God is our God forever,
òun náà ló ti pinnu wípé òun yóò máa ṣe amọ̀nà wa títí ikú. Ìyẹn tó bá ti gbàgbé pé ó wà níbẹ̀ ni o, pé ó wà ní ọwọ́ ọ̀tún rẹ, nítorí pé ọwọ́ ọ̀tún rẹ̀ ó ń ṣiṣẹ́ agbára, a sì ti gbé ọwọ́ ọ̀tún rẹ̀ a sì ti gbé e ga ju ohunkóhun lọ. So tó bá ti gbàgbé pé Ọlọ́run ọ̀gá ògo wà ńbẹ̀, wàá rí pé nínú ìrìnàjò rẹ ohunkóhun kò lè gbé ọ ṣubú. Lórúkọ Jésù kò sí ìṣubú mọ́ fún ọ. Mo ní kò sí ìṣubú mọ́ fún ọ, kò sí ìdíwọ́ mọ́ fún ọ, kò sí ìbànújẹ́ mọ́ fún ọ, kò sí àìsàn mọ́ fún ọ, kò sí ìdákúrekú mọ́ fún ọ, kò sí ìjákulẹ̀ mọ́ fún ọ, kò sí ẹkún mọ́ fún ọ. Wàá rí àánú gbà. Nǹkan kẹta tí mo fẹ́ kó kíyèsí nínú ìrìn àjò ni pé máa ní ayọ̀ àti ìfọ̀kànbalẹ̀ wípé olùgbàlà wà nítòsí ní gbogbo ìgbà. Máa ní ayọ̀ àti ìfọ̀kànbalẹ̀ wípé olùgbàlà ó wà nítòsí ní gbogbo ìgbà, gẹ́gẹ́ bí onísáàmù náà ti ní lọ́kàn wípé olùgbàlà ó wà ní ìtòsí ní gbogbo ìgbà. Lórúkọ Jésù, bí ó ti ń wà ní ìtòsí rẹ, ọwọ́ agbára rẹ̀ yóò ṣàtọ́nà ayé rẹ̀, ọwọ́ agbára rẹ̀ yóò ṣàtọ́nà ayé rẹ̀. Mo lọ sínú Psalm 32 verse 8. Psalm 32 verse 8. Ó ní èmi ó fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà, èmi ó sì kọ́ ọ ní ọ̀nà tí ìwọ ó rìn, èmi ó sì máa fi ojú mi tọ́ ọ. Èmi yóò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà, èmi ó sì kọ́ ọ ní ọ̀nà tí ìwọ ó rìn, èmi ó sì máa fi ojú mi tọ́ ọ. Hallelujah. Ìyẹn fáwọn tó gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan o, àwọn tó gbé Olúwa ká iwájú wọn nìkan, tó gbà wípé nítorí tí ó wà ní ọwọ́ ọ̀tún àwọn, a kì yóò ṣí àwọn nípò. So àwọn nǹkan yẹn mo fẹ́ kó ní lọ́kàn lónìí, ayọ̀ ọkàn yẹn mo ní lọ́kàn, gẹ́gẹ́ bí Dávidi ti ní lọ́kàn ni pé nítorí pé Ọlọ́run ọ̀gá ògo wà níbẹ̀, ohunkóhun kò lè ṣí òun nípò, òun kò lè ṣubú. Ó dúró ṣinṣin nínú ìgbàgbọ́, ó sọ̀rọ̀ akọni jáde wípé òun ti gbé Olúwa ka iwájú òun ní ìgbà gbogbo, nítorí tí ó wà ní ọwọ́ ọ̀tún òun, a kì yóò ṣí òun nípò. Lórúkọ Jésù, bí ìwọ náà ti ń gbé Olúwa ka iwájú rẹ nínú ohun gbogbo, lórúkọ Jésù, èṣù ẹ̀ṣẹ̀ ọ̀tá ayé kò ní ṣí ọ nípò. Abanijẹ́ kò ní ṣí ọ nípò. Abanijẹ́ kò ní ṣí ọ nípò. Mo ní abanijẹ́ kò ní ṣí ọ nípò. Ọ̀tá ire kò ní ṣí ọ nípò. Ọ̀tá ire kò ní ṣí ọ nípò. Àwọn ọ̀tá àṣeyọrí wọn ò ní ṣí ọ nípò. Àwọn ọ̀tá ìṣerere wọn ò ní ṣí ọ nípò. Àánú Ọlọ́run alààyè ó wà pẹ̀lú rẹ, wàá sì lu àlùyọ. Kí Olúwa kó fọlá fún ọ̀rẹ́ rẹ̀ fún ìgbélékè ẹ̀mí wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. A máa ré kọjá sí ìpele àdúrà. Níbikíbi tó o bá wà, múra sílẹ̀ fún àdúrà. À ń padà bọ̀. Ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtọ̀dọ̀ Jésù. Mo jẹ́ gbẹ́kẹ̀lé òun kan, lẹ́yìn orúkọ ńlá Jésù. Mo dúró lé Kristi àpáta, ilé mìíràn. Jẹ́ kí a gbàdúrà níbikíbi tó wà, fi ọwọ́ rẹ lé àyà rẹ kó o gbàdúrà pé orúkọ Jésù lẹ́ẹ̀kan. Ẹ̀mí mímọ́ adániwáyé ní ipò tí ayé wà lónìí, ẹ̀mí ìgbàgbọ́ láti máa wo ìwọ nìkan, ẹ̀mí mímọ́ fi sínú ayé mi. Àdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ adániwáyé ní ipò tí ayé wà lónìí, ẹ̀mí ìgbàgbọ́, àṣẹ ìgbàgbọ́ láti máa wo ìwọ nìkan, láti máa wo ọ̀rọ̀ ayé, láti máa ṣubú sínú ayé yìí, láti máa wo ìwọ nìkan. Adániwáyé fi sínú ayé mi, ẹ̀mí mímọ́ fi sínú ayé mi, àjíǹde àti ìyè fi sínú ayé mi, ẹ̀mí ìgbàgbọ́ láti máa wo ìwọ nìkan ní ipò tí ayé wà lónìí, lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ fi sínú ayé mi, àjíǹde àti ìyè fi sínú ayé mi, ọba àwọn ọba fi sínú ayé mi, Olúwa fi sínú ayé mi. Jésù Olúwa wa, Jésù Olúwa wa, Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká pe orúkọ Jésù lẹ́ẹ̀kan. Olúwa, pa ìpìlẹ̀ ogun rẹ́ nínú ayé mi. Àdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run gbogbo àgbáyé, adániwáyé, pa ìpìlẹ̀ ogun rẹ́ nínú ayé mi. Olúwa, pa ìpìlẹ̀ ogun rẹ́ nínú ayé mi. Ìpìlẹ̀ ogun, ìpìlẹ̀ ẹkún ni, ìpìlẹ̀ ìbànújẹ́ ni, ìpìlẹ̀ ayíláyílò ni, parẹ́ nínú ayé mi. Adániwáyé, parẹ́ ìpìlẹ̀ ogun, ẹ̀mí mọ́ parẹ́ nínú ayé mi. Àjíǹde àti ìyè, Olúwa parẹ́ nínú ayé mi. Àjíǹde àti ìyè parẹ́, ọba parẹ́, Olúwa parẹ́. Jésù Kristi
olúwa wa Àmín. nínú ayé àkókò yá dániwáyé ẹ̀mí ìṣẹ́gun olú ẹgbẹ́ wọ̀ mí àdúrà orúkọ jésù orúkọ jésù ọlọ́run alààyè nínú ayé àkókò yìí ẹ̀mí ìṣẹ́gun láti ṣẹ́gun ìdánwò ayé láti ṣẹ́gun ìdánwò èṣù láti borí àwọn ọ̀tá olú ẹgbẹ́ wọ̀ mí ẹ̀mí mú ẹgbẹ́ wọ̀ mí àjíǹde àti ìyẹn ẹgbẹ́ wọ̀ mí jésù kristi olúwa wa orúkọ jésù orúkọ jésù ọlọ́run wa gbé yín ga afọpẹ́ fún yín àfihàn fún yín fún orí ọ̀fẹ́ tẹ́ fi fún wa lónìí àti àánú tá a rí gbà tí yín ní ọlá o tí yín ní ògo tí yín ní gbogbo agbára kò sí agbára kan láyé bí kò ṣe láti ọwọ́ yín wá olúwa ẹ gbà ọpẹ́ wa a ti pinnu a ti gbọ́ ọ̀rọ̀ yín wípé ẹ̀yin nìkan ló yẹ ká máa wò kò yẹ ká máa wo owó kò yẹ ká máa wo ipò kò yẹ ká máa wo oyè kò yẹ ká máa wo ọrọ̀ ayé yìí ẹ̀yin nìkan ló yẹ ká máa gbé síwájú wa ìwé tá a kà kò yẹ kó jọ wá lójú àwọn ènìyàn tá a mọ̀ kò yẹ kó kún wa lójú ẹ̀yin nìkan ló yẹ ká máa wò gẹ́gẹ́ bí olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ẹ̀mí láti máa wò yín nìkan ní ipò tí ayé wà olú ẹgbẹ́ wọ̀ wá bàbá ẹgbẹ́ wọ̀ wá ìpìlẹ̀ ogun ó parẹ́ láyé rẹ mo ní ìpìlẹ̀ ogun ó parẹ́ láyé rẹ ìpìlẹ̀ ogun ó parẹ́ láyé rẹ ìpìlẹ̀ ìbànújẹ́ ó parẹ́ láyé rẹ ìpìlẹ̀ ẹkún ó parẹ́ láyé rẹ ìpìlẹ̀ gbèsè ó parẹ́ láyé rẹ ìpìlẹ̀ àìsàn ó parẹ́ láyé rẹ ìpìlẹ̀ ìjákulẹ̀ ó parẹ́ láyé rẹ wàá rí àánú gbà lórúkọ jésù ẹ̀mí ìṣẹ́gun kó darapọ̀ mọ́ ayé rẹ ẹ̀mí ìṣẹ́gun lójú oorun lójú àlá lórí ìrìn níbi tó ti ń ṣiṣẹ́ àti ní gbogbo ìdáwọ́lé lórúkọ jésù kó darapọ̀ mọ́ ayé rẹ wàá rí àánú gbà a ó jùmọ̀ ṣe rere a ó gbégbá ọpẹ́ a ó lẹ́rìí ayọ̀ ògùn ọlọ́run àlàyé yóò rọ̀gbà yí wa ká ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín 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 lórúkọ jésù hallelujah 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 a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa lónìí àti àánú tí a rí gbà láti wá sórí ètò Onihinrere Sioni lórí ìkànnì great 101.1 fm ní Sioni stainless ní ọbántòkù ní abẹ́òkúta oore ọ̀fẹ́ àti àánú atúrígbà láti wá sórí ètò náà lérìn lórúkọ jésù mo gbàdúrà ọ̀nbẹ́là oore ọ̀fẹ́ àtàánú yẹn lórúkọ jésù kò ní ṣíkò lórí ilé rẹ kò dẹ̀ ní ṣíkò nínú ayé rẹ èmi atọ́kùn ètò ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bá mi sọ ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yẹn lórí whatsapp náà ni àbí lórí call 081-655-372-83 081-655-372-83 081-655-372-83 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè ọlábùsí àjọ wà níbí báyìí ni lórí ètò Onihinrere Sioni lónìí alàgbà enoch àwọn nọ́mbà wa gbé sókè tọ́mbà wa gbé sílẹ̀ ajínrere michael adébọ̀wálé adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí kígbe ní ìjù ayé ẹtún ọ̀nà olúwa ṣe olúwa rán mi láti kéde rẹ̀ sínú ayé rẹ pé kò sí ẹkún mọ́ fún ọ o kò sí ìbànújẹ́ mọ́ fún ọ o kò sí ìṣubú mọ́ fún ọ kí àlàáfíà kó wà ní agbègbè stainless kí àlàáfíà kó wà ní Sioni kí àlàáfíà kó wà ní ọbántòkù kí àlàáfíà kó wà ní ìlú abẹ́òkúta kí àlàáfíà kó wà ní ilẹ̀ yorùbá kí àlàáfíà kó wà lórílẹ̀‐èdè nàìjíríà kí àlàáfíà kó wà ní ilẹ̀ áfíríkà kí àlàáfíà kó wà ní gbogbo àgbáyé ojúrere ọlọ́run alààyè yóò sì wà pẹ̀lú wa ààbò rẹ̀ yóò sì dájú títí ọ̀sẹ̀ tó ń bá tá a fi pàdé lórí ètò yìí lórúkọ jésù olùgbàlà ẹ wà ní àlàáfíà.